mo kí gbogbo ojú tó ń wò mí nílé lóko lẹ́yìn òde ṣé àlàáfíà ni mo bá yín ọ̀dẹ̀ òdù bí èmi ọmọ yín náà kúkú ni ẹlẹ́ẹ̀lẹ́ global mo tún ti dé gbogbo olúfa mi ṣé ẹ ò gbàgbé ọ̀rọ̀ pásítọ̀ kan tí mo mú wá fún yín tó pe ìkan nínú àwọn ọmọ ìjọ ẹ̀ tó ń bá ní conversation lórí phone to phone tó ń sọ lórí fóònù yẹn wípé òun máa la ó ń ṣe òun bíi kóun máa jẹ̀gbín ẹ̀ ó ń ṣe òun bíi kóun máa fa hàn lá kíní ẹ̀ ó ń ṣe òun bíi kóun máa wàá gbádùn mi wàá ṣe kíní kan ni tẹ́bàdẹ́ gbàgbé wọn lọ́mọ yẹn pé ẹ̀ṣẹ̀ kílọ̀kì ọmọ 18 years ni ó dàbẹ̀ ni pé ọ̀rọ̀ yẹn ti dénú pálámẹ́ǹtì wọn gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́n báyìí ó dàbẹ̀ pé wọ́n ní wọ́n ti suspend ẹ̀ ẹ jẹ́ ká ṣèyẹn léní èjì gbogbo alamọ pásítọ̀ Ṣẹ́gun Adébáyọ̀ mo máa láìkí máa yìí o ọ̀rọ̀ ẹ̀ tí ń já ròyìnròyìn lórí social media ó pẹ́ díẹ̀ à ń gbogbo gbàtàdé ń fa ọ̀rọ̀ Olúalọ́ yìí pásítọ̀ yìí náà máa jáde tó máa ń takò Olúalọ́ tó máa ń sọ̀rọ̀ sí Olúalọ́ bẹ́ẹ̀ ni wípé òun náà clean tàlà wá fẹ́ fojú jọba yìí torí Ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ta ni pásítọ̀ tá a fẹ́ fojú jọba yìí ta ni pásítọ̀ tá a fẹ́ gbàgbọ́ báyìí ta lẹ́ni Ọlọ́run tá a fẹ́ rìn láìlè lórí báyìí sìn bí màá yẹ́dẹ̀ ṣe ń sọ̀rọ̀ ní gbogbo ẹ̀ mo ní àti ẹ̀dúpẹ́ a sì ń rí àwọn kọ̀ọ̀kan tí wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn àṣà ń tọ́ra wa jẹ ni àṣẹ ní èṣù ní gbogbo wọn ẹ wá gbọ́ àṣírí pásítọ̀ Ṣẹ́gun Adébáyọ̀ náà òun náà lẹ́gbẹ́ kó ń wò ní orí screen yẹn ẹ wá gbọ́ àṣírí tiẹ̀ náà ẹ wò nǹkan kan o ẹni tó kàn ló mọ̀ o gbogbo ojú tó ń wò mí ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́ ṣe mọ̀ pé ẹ̀bẹ̀ náà ni mo kúkú máa ń bẹ̀ yín ẹ bá mi share fídíò yìí tẹ́yìn náà bá ti share fídíò yìí ẹ ti ṣẹ́nu ṣe Olúwa nìyẹn àwọn tẹ́ bá share sí lọ́dọ̀ tó bá liberate ṣé iná mọ̀ pé ti ṣe ní iṣẹ́ Olúwa nìyẹn kò ṣe tó bá ṣe gbé aago tó ń lọgun ẹgbà Jésù àbẹ̀ tó bá ṣe sọ pé ẹgbà náà bí gbọ́ òun nìkan ló ń ṣiṣẹ́ Olúwa náà irú àwọn eléyìí náà ara ṣe Olúwa náà ni ẹ̀yin tẹ́ share fídíò táwọn èèyàn jàǹfààní ẹ̀ táwọn èèyàn liberate láti bẹ̀ iṣẹ́ Olúwa lẹ́yìn náà ṣe ẹ bá share fídíò yìí ẹ̀yin tó wá dé pé gbà àkọ́kọ́ lélẹ́yìn tẹ́ ẹ kọ́ máa kọ́ sí ti péjì yìí tẹ́ ò tí ì subscribe ẹ ò bá àwọn èèyàn ṣe ń subscribe rẹpẹtẹ ẹ̀yin náà ẹ join Ilé Aláyọ̀ ẹ subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV kájọ máa jẹ ìgbádùn ètò yìí lọ tẹ́ bá gbọ́ fídíò yìí tán kẹ́yìn náà wá fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section gbogbo ẹ̀yin ọmọ ṣọ́ọ̀ṣì pásítọ̀ Ṣẹ́gun Adébáyọ̀ tẹ́ bá kọ́ máa kọ́ sí fídíò yìí mo fẹ́ kẹ́ ẹ fi èrò ọkàn yín hàn ẹ má fi ìtara sí ẹ má fi selfish sí mẹ́sẹ̀gì tẹ́ ẹ gbọ́n bẹ̀ yẹn òun ni kẹ́ ẹ digest òun ni kẹ́ ẹ wá kọ́mẹ̀ntì lé lórí ẹ bá mi share fídíò yìí kẹ́ ẹ bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV ẹ má bá mi ká lọ ẹ wá gbọ́. mo fẹ́ fún yín ní feedback ni o. ok wo ni yẹn. wọ́n ti rọ̀ wá lóye. pásítọ̀ lábọ̀lábò nìyẹn o ó ń ṣe mí bí kí n máa lá ẹ. ní Ìjàpá section. wọ́n rọ̀ yín lóye bí bá wọn rí lóye mọ́. wọ́n ti rọ̀ bàbá wa lóye àwọn onú pẹpẹ. wọ́n ti pásítọ̀ bídẹ̀lì wọ́n ti rọ̀ lóye. òun lẹgbẹ́ yẹn o. wọ́n suspend for now. pásítọ̀ bídẹ̀lì. ó ti wà suspension. wọ́n ti suspend. kó lọ wá ṣẹ̀ṣẹ̀. pásítọ̀ lábòlábò. àná tẹ́ ṣe live stream gbogbo wọn wà bíbá wọ́n wò yín lánàá. ajọ wà bíbá yín. ìjọba ló fà á wọ́n ti suspend ẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó dìde sí ọ̀rọ̀ yẹn wípé Elédùmarè ló túbọ̀ mọ́ àwọn lọ́wọ́ thank you so much gbogbo ẹ̀yin tẹ̀ wá. àmín all right. thank you so much ìròyìn láyé. all right sir. thank you so much. yes sir. mo kàn ní kí fífi feedback náà ni. all right thank you so much. okay sir. Pastor máa jẹ kíní ẹ máa lá kíní ẹ. báyìí sá ẹ kú ṣe sá èmi mo bá yín sọ̀rọ̀ ń gbà kan nípa Prophet Ṣẹ́gun Adébáyọ̀ ní Ìkọ̀tún tí ìjọ èmi mo bá yín sọ̀rọ̀ ń gbà kan nípa Prophet Ṣẹ́gun Adébáyọ̀ ní Ìkọ̀tún tí ìjọ allegedly.
Christ Apostolic World End Time Revival Ministry ní Ìbàdàn. So, ó máa kàn tájọ pàdé mbẹ́. Òun sẹ́ẹ̀dì nọ́mbà sí yìí. Wọ́n yìí fèsì Kaduna lọ́wọ́. So, wọ́n fẹ́ pè mí tán sí ẹ̀jẹ̀. So, mi wà á gbé tètè rìkọ́ọ̀dù from the beginning. Àwọn aníṣẹ́ mo kúrò Uncle Ṣẹ́gun, mo wá ní Uncle Ṣẹ́gun kẹ̀. Ètò rántí pé òun náà sọ, mo wá ní Uncle Ṣẹ́gun indeed. Wọ́n ní 6 million ló gbà lọ́wọ́ àbúrò wọn. So èkejì nǹkan tí mo gbúrò bẹ́ẹ̀ tó ń disturb wa tó ń ranjú mọ́ wa bẹ́ẹ̀ mo wá ní ọ̀ wọ́n ṣe mo padà lọ síbẹ̀ mo ní kí ni mo fẹ́ lọ ṣe ṣẹ́gẹ́t tó mi tètè rìkọ́dù bíi 6 million yẹn. Wọ́n á mi tètè rìkọ́dù 6 million so ó sì fresh báyìí lára ẹ̀ wọ́n ṣe pè mí tán. So mo wò pé tẹ bá lè pè wọ́n kí wọ́n ṣẹ́gẹ́t sọ pé kí wọ́n mọ̀ nípa Uncle Ṣẹ́gun ṣẹ́gẹ́t Prophet Ṣẹ́gun wọ́n sọ same thing fún mi. Bó ṣe ní wàá bọ́mọ wọn wá ọkọ bó ṣe ní wàá lọ gbé ibẹ̀ wọ́n ra bẹ́ẹ̀ wọ́n á fi ra àdùn wọ́n á fi gbàdúrà wọ́n á mú wọn lọ sórí òkè kan wọ́n á ṣe ẹ̀gbọ́dà báwọn méjì kan náà kí ní tẹ́lẹ̀ lẹ́ni fi gbéra láti Kaduna. Wọ́n rí ìrànṣọ́ ọmọ ẹ̀rọ ọmọ ẹ̀kan ọ̀yá gbọ́dọ̀ àbúrò èkì tún ìbáìsì wá ní ẹ̀tọ́ náà tó sábà jẹnàjẹnà ẹni lẹ́ni tó ń ta òkè so àríbọ̀ títí jansen so tẹ bá lè gbọ́ lẹ́nu from the horses man fún ara ẹ̀ 6 million bàbá lè ṣọ́ọ̀kì bàbá lè mọ̀ pé òun náà ti ń káàsì bọ̀ díẹ̀díẹ̀ ètò ń sásá lè kí ní tọ́mọ ṣiṣẹ́ ibi ẹkúṣẹ́. Ó máa yọ sí lórí WhatsApp through this number bọ́ ọmọ ẹ̀ tó wà lórí WhatsApp pé kó tẹ bá ń pè wọ́n máa jọ wà máa sẹ́ndẹ̀ sí. Orúkọ Jésù tí dùn Pẹ́pẹ́bí pẹ́ńpẹ́. orúkọ rẹ̀. Okay now. Ògo ni fún orúkọ rẹ̀. Pẹ́pẹ́pẹ́. Ògo f'orúkọ rẹ̀. Ògo f'orúkọ rẹ̀. Ògo lorúkọ Olúwa. Ẹ bá wá drum set yìí. Ẹ má wọlé ẹ̀, a máa import ẹ̀ wá. Ògo f'orúkọ rẹ̀. Ògo Orúkọ f'orúkọ Olúwa. Orúkọ Jésù yẹn dùn báyìí. Miss Money, thank you so much. Tẹ́jú, thank you so much. Orúkọ Jésù yẹn dùn báyìí. Alleged one tún nìyẹn o, 6 million naira. Ìṣòro wo lè yóò bá ní tó bá ti dọ́dọ̀ ẹ̀yin pásítọ̀ báyìí? Tó bá ti dọ́dọ̀ yín báyìí, ṣe lè ń tẹ̀ wọ́n rí ẹ wo iye ẹ̀mí tó ti jábọ́. Godfather ẹlẹ́fẹ́ sọ kankan. Miss Money, thank you so much. Mr. Temi, Miss Money, thank you so much. Mr. Temi, Miss Money, thank you so much. Mr. Temi, Miss Money, thank you so much. Kí ló ń ṣẹlẹ̀? Godfather. Hello gbogbo ilé. Jẹ́ ń gbọ́ mi. À ń gbọ́ yín. Mo dúpẹ́ pé ẹ̀mí mi rí ọjọ́ ìní. Ẹ jọ̀ọ́ mo Samuel tẹ bá wà lé mo fẹ́ kẹ́ bá mi screen record ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní alẹ́ yìí. Adájọ́ jọ pé bàbá onípọ̀ǹk Pastor Payo. Jọmọ̀ pé mo mọ̀ ní ìwòyí last year. Tẹ́lẹ̀ àti ẹjọ́ sọ̀rọ̀. Àṣàbí olórí burúkú ọ̀rọ̀ kún ẹ̀ lálẹ́ yìí. Ìwọ tó jẹ́ pé òun ló máa ń promote gbogbo àwọn olórí burúkú bàbá yìí. Gbogbo yín. Àṣàbí ṣiṣẹ́ títí ẹ̀ ní ìbẹ̀rù kó kásàbí. Àṣàbí gangan. Bàbá mi ló máa ṣe. Bàbá mi Àṣàbí gangan òun ló jẹ́ káwọn èèyàn mọ àwọn pásítọ̀ olórí burúkú yìí. Nítorí pé ó ti lẹ́nu ó ní flọ̀. Ṣé rí tábà bẹ́ wọ́n wí tábà whatever wí tí kò bá gbé Adéṣẹ́gun yìí jáde tí gbogbo èèyàn mọ̀ kò mà nílé máa gbáwò èèyàn òun náà ti ń cash out ń sìn. Ṣé mọ̀ fún ìgbà tẹ́lẹ̀ àti ẹ̀ sọ̀rọ̀ one on one tẹ́ bá rántí pé ìgbà tẹ́ kọ́kọ́ fẹ́ nọ́mbà máa yìí mo sọ fún yín pé nọ́mbà ẹ̀ ń pẹ̀lú 666. Mo ti bá sọ̀rọ̀ wípé bọ̀ mo dìbí tẹ̀bọ́ ní mi wá dùn pé àwọn èèyàn
ṣé mọ̀ pé lẹ́yìn ìgbà tí mo jíṣẹ́ fún lórí burúkú yìí tí mo sọ fún pé ọ ní pé kò sẹ́ni tó lórí ọ̀fẹ́ láti ní 1 million kò ju 3 days later ṣé mọ̀ pé ọ parapọ̀ ọ fẹ́ yọ̀tá mi wéré àwọn lórí burúkú yìí mo dẹ̀ sọ fún pé ọjọ́ náà ń bọ̀ lolúwa wí ọjọ́ náà dé Adébáyọ̀ ìkọ́tẹ́ màjẹ́jọ sọ nígbà tó wá sí London tó bá bí ẹrẹ mo dá ọ̀tẹ̀ kó wá sí London gbogbo ẹ̀yin ajá Adébáyọ̀ tẹ wà lórí program lálẹ́ yìí ẹ sọ fún bàbá yín o ìpè Godfather sọ fún pé ibi tá a jọ sọ̀rọ̀ wà kù sí nígbà tó wá tí mo pè é tó bẹ́ẹ̀ mi tó bá gbére kó máa bọ̀ London tó bá ṣẹ̀wọ̀n àlàáfíà ni ó general ṣé bàbá. 6 million. Orúkọ Jésù. Ó ti. Ẹ mọ̀ jẹ́ sọ̀rọ̀. Ó yẹ lọ́hùn. Kọ́pá Ẹ̀làndà ẹ jẹ́ sáré pé yín sókè. Ó yẹ Olúwa. Ó gà màná mo dúró títí tí mo mọ nǹkan tí mo ti get notification. Mo ní kí gbogbo àmì ilé ìlọ́wọ́ ìfà lọ́sọ̀ àgbọ̀ ọmọ nǹkan tó ti ṣẹlẹ̀ lánàá. Ẹ wo bàbá ti lọ fà má dẹ̀ nǹkan. Àdá lọ fà ọ́. Both Christian, Muslim àti lọ fà ọ́. Bàbá, we have gone beyond what you can imagine. Our people are getting liberated. Yes. Our people are getting liberated. We have to liberated. Anything we can do from our own personal, whatever we have to do. I know it will cost us it will cost us our time and our money. We have to get people that need it. And we can plan it to the outside. We have to get our people that need it. And find out all the way. No going back. James, yes. Oh yes, I remember. Okay. James, yes. James, yes. Ṣé wà bẹ́ẹ̀? Ẹ ní láti unmute o. Ẹ ní láti unmute. John Adérẹ̀mí ṣé wà bẹ́ẹ̀ sà? Okay, network tí wọn náà ti lọ. James, yes, náà ti lọ. Gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ wà nulẹ̀. Ṣẹ́ẹ̀ṣì lẹ́nu ọ̀rọ̀ báyìí. Bẹ́ẹ̀ jẹ́ lẹ́yìn igbó tó dání. Ṣé gbogbo àwọn tó ń rà lẹ́jìgbọ́n ṣe oríṣiríṣi? Wọ́n fún yín lẹ́nu ọ̀rọ̀ sọ. Àwọn bàbá yín nínú Olúwa lókè náà àwọn bàbá ń private jet. Ṣé wọ́n jẹ́ kẹ́ ẹ lẹ́nu ọ̀rọ̀ sọ? Anybody inú yín tó bá ti wá lọ́dọ̀ ń pè wọ́n. Kí Ọlọ́run yẹn mọ̀ fún yín ẹja àrọ̀. Kí ni mò ń sọ báyìí? Tí Ọlọ́run yẹn bá ti ń pè yín, kó mọ̀ fún yín ní ẹja àrọ̀. Ẹ máa wá lọ wá odò tẹ́ máa lọ ju ẹja àrọ̀ yẹn sí. Gẹ́gẹ́ bó ṣe ní kí Pétérù lọ yọ kọ́ìsì lẹ́nu ẹja àrọ̀ lọ́dún náà lọ. Kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní pọ owó. Inú mi ló bá wọn Ìbàdàn boys tó máa ń kọrin yẹn. Wọ́n ló sọ ẹnu ẹja di ATM. Ní tó bá fi lè mú yín mọ́ lọ gba ẹja títí ní tẹ̀lé sọ di ATM lọ́wọ́ Ọlọ́run tó ń pè yín yẹn. Ẹ mọ̀ káàkùn ni. Ẹ mọ̀ ṣìrìn ni. Ẹ mọ̀ ṣiṣẹ́ ni. Gbogbo èyí tẹ́lẹ̀ lọ́nà ń pè yín yẹn. Tẹ́ ẹ bá ti lè lọ bá kó fún yín lẹ́jà àrọ̀. Ẹja ìgbìyà, ẹja borí, ẹja kìnìkan. Ẹja kòté. Òkú èkó ní ìwọ fẹ́ gbà ní. Ẹni ẹja kó fún yín. Kẹ̀yìn rọra máa yọ owó lẹ́nu ẹ̀. Ẹ fẹ́ kọ́lé ni o. Ẹ fẹ́ ra mọ́tò ni o. Ẹ fẹ́ ṣe nǹkan kan ni o. Ẹ jẹ́ kó Ọlọ́run tó pè yín yẹn tí ò bá ti lè fún yín ní ẹja tó jẹ́ wípé lára àwọn tó ń tiraka tó ń struggle lẹ́tí fẹ́ máa gba owó ṣiṣẹ́ fún Ọlọ́run tó ní ọ̀run àtayé tí ó lè fún yín ní ìtẹ́ nídìí láti ṣiṣẹ́ wàhálà tí yóò jọ mọ́ bàjẹ́ dàtẹ́ tó pè yín àtẹ̀yìn kan pé o ìkọ́lá àyíkọ́lì ẹ̀jọ̀ mọ́ ayé yóò
Nàìjíríà ẹ̀yin bàbá Adébóyè ẹ wá observe table mannerism ẹ lè sọ̀rọ̀ ọmọ àlè pátá ní gbogbo yín ìbú ṣàwálásọ ẹ̀yin lẹ sọ wípé Ọlọ́run ti gbé yín jáde bí tó pé ẹni ilẹ̀kùn lẹ́lẹ̀ kan ẹ̀yin bàbá olórí burúkú akúmámọ́nàrún ṣé ẹ kan lẹ̀kùn sí pé kí wọ́n yẹ pa wá mọ́ àbúrọ́dì tẹ̀ wá ṣe crusade wèrè orí burúkú tẹ̀ wá ṣe láyé kí ló dé tẹ̀ gbé crusade yẹn lọ sí north mo dẹ̀ sọ́jọ́ náà lọ ní 2021 ẹ̀yin kan sọ wípé olórí burúkú ni mí ẹ̀yin kan ní pé kí n gbẹnu sàn ẹ̀yin bàbá Adébóyè nígbà tẹ̀ kọ́ àwọn business centers ní sí north Ọlọ́run fún yín ní opportunity láti lè máa rescue àwọn ọmọ yẹn ní gbòòrò àwọn ọmọ àlè máa ń jìrì yẹn tẹ́ ẹ bá lo owó tẹ́ fi ń ra private jet sílùú ṣé àwọn Boko Haram máa ní members tó báyìí tẹ́ ẹ bá dá mi lóhùn ayé yín máa bàjẹ́ tọmọtọmọ ju ti tẹ́lẹ̀ lọ tó ráyè yín ti ń bàjẹ́ ṣé nígbà tẹ́ ẹ kọ́ gbogbo káàpù yín sí Kano Kaduna gbogbo ẹgbà yẹn owó tẹ́ ẹ rí yẹn kí ni díẹ̀ tẹ́ ẹ ṣe lè fi tọ́jú àwọn ọmọ yẹn tó bá yẹ pé ṣe Jésù lẹ́ ṣe tí ṣe pé bóyá ẹgbà wá gbẹ ní Nàìjíríà gbogbo orú ìpọ́njú tó dé bá wa ní Nàìjíríà nìyẹn as a result of ọgbọ́n àríkèrèkè tẹ́lẹ̀ rò pẹ́ nìyẹn kì í ṣe ọ̀rẹ́rẹ́ ayé yín máa bàjẹ́ ju ti tẹ́lẹ̀ lọ kò sẹ́ni tó lè ní kẹ́ ẹ mọ́ ìbánújẹ́ lórí ọmọ àtọmọ ọmọ gbogbo yín pátá ẹ̀yin olóṣó lórí burúkú yìí kí ni àwọn ọmọ Nàìjíríà gbà lọ́wọ́ yín ẹ wá wo àwọn ọmọ yẹn sìn àwọn ilé ìtawà gan fún ní ice cream ní Kano gbà yẹn a rescue wọn academically ó láwọn ọmọ tó ń kú sáàmù náà lọ sí skul tá a fowó ń kú sáàmù náà lọ sí skul gbà yẹn bẹ́ẹ̀ yẹn lọ bèrè ní Kano kí náà pè even all the way to Bauchi mo rántí pé sẹ̀lẹ̀ ẹni tó bá mọ Bauchi dáadáa tó bá kúrò ní Benue Kalela Housing Estate tó wọnú Bauchi tó ń bọ̀ láti jọ́sìn tó wọnú Bauchi Saranda Hotel wà lápọ̀tù tẹ́ bá ti kúrò ní Saranda Hotel yẹn láti Benue Kalela Housing Estate táwa gbé tẹ́ bá fi wọnú gbogbo ẹ̀ sẹ̀lẹ̀ ńlá méjì ló wà ní Bauchi gbà yẹn mo mọ àwọn ọmọ tí olùṣọ́ àgùntàn tó jẹ́ sójà bóyá senior evangelist Ajayi ọ̀ṣọ́ he was an ex-army officer bẹ́ẹ̀ ni wọ́n máa yẹ àwọn ọmọ tí wọ́n fi owó òṣèlè rán lọ sí skul ní Bauchi state. ṣùgbọ́n ẹ̀yin bàbá Adébóyè kí lẹ fowó yẹn ṣe ní north ẹ̀ ń kó wá sí south west ẹ wá wo iye tó yẹ kẹ́ ẹ ṣe ń gbà yẹn kẹ́ ẹ ṣe bọ́ ti ń gbẹ̀jẹ̀ wá sí ìtàjẹ̀sílẹ̀ ò ní tán nídìílé yín ìbànújẹ́ òfò ọ̀rọ̀ ò ní tán nínú ẹbí yín ẹ̀yin olóṣù olórí burúkú yìí ṣé bí àwọn ọmọ kẹ́ẹ̀tọ́ ń gbà yẹn àwọn ló ń pa wá báyìí àdẹ̀ tí ì rí kankan gbogbo ẹ̀yin tẹ́ bá ṣì wà nínú àwọn organizations yìí tẹ́ ẹ ní wípé àwọn ọmọ Nàìjíríà ò ní rójú ráyè with all your counterparts nínú ìjọba ẹ mọ̀ táàpù ni ẹ mọ̀ pàṣẹ ayérayé ni ẹ̀yin olóṣù olórí burúkú aláyébàjẹ́ yìí. Common governor lè bá gómìnà sọ̀rọ̀ pé owó tí ìjọba Bọ́lá Ahmed Tinubu ń fáwọn governors ẹjọ́ ẹ bá wa fi ṣe nǹkan gidi olórí burúkú yín ṣé bẹ́ẹ̀ lọ bá El-Rufai ṣé bẹ́ẹ̀ lọ bá máa olórí burúkú yẹn ní Kaduna gbà yẹn ṣé bẹ́ẹ̀ lọ bá Fáyọ̀ṣe náà àbí kí lorúkọ eléyìí tó de kíní mọ́ lọ Èkìtì àbí kí lorúkọ máa yẹn tí bàbá Adébóyè lọ bá kí ló bàbá Adébóyè wà wájú kí wọ́n wà níwájú ju Kaduna ex-governor Kaduna kan ní this is a man of God ọlọ́run òfò tó pe gbogbo yín ẹ̀jọ̀ mọ̀ ṣí òfò papọ̀ ní ẹ̀yìn olùlọ́ṣọ́ lórí burúkú abániláyé jẹ́ yìí. wọ́n á ní ká wá ìránṣẹ́ ọlọ́run wá ẹ̀yin wá ń jáde ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ẹ̀yin tó yẹ pé common councillor Nàìjíríà councillor lẹ́nu níwájú ẹ̀ torí wọ́n láṣìírí yín lọ́wọ́. ìjọ tí n bá máa sign agreement tí ò ní jẹ́ kí n lẹ́nu ọ̀rọ̀ mọ́sẹ̀ tí ò ní jẹ́ kí n lè sọ̀rọ̀ nídìí òótọ́ mọ́sẹ̀ kí Elédùmarè máa mú ẹ̀mí mi lọ. tábà bí yín lẹ ẹgbà wàdúrà yìí ẹ̀yin olùṣòlò ẹwàyé wa Nàìjíríà ìtàjẹ̀sílẹ̀ yẹn wà pọ̀ dégé ṣé bí chibok girls lásán ni wọ́n àrèjì tí wọ́n kó ń gbà yẹn ṣé bí chibok girls lásán ni 214 ṣé bí ọ̀lẹ́ fi tọ́pùlù ìjọba Jonathan bàbá Adébóyè tí irú àwọn politicians bá ń sọ wípé àwọn làwọn mọ bí àwọn Boko Haram ṣe wọ Nàìjíríà tẹ̀ẹ̀dẹ̀ ń bá wọn jẹ tẹ̀ẹ̀dẹ̀ ń bá wọn mu bàbá Adébóyè wá wẹ̀ yọ kankan níbẹ̀ ẹ̀ mọ gbogbo kíláàsì wọn náà. Oyèdèpọ̀ ẹ jáde ṣe bẹ́ẹ̀ jọ ṣe bẹ́ẹ̀ dé káàkiri ẹ̀yin olóṣì tó yẹ kí náà máa jó tọmọtọmọ yìí ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ dẹ̀ ẹ mọ̀
70 something bẹ́ẹ̀ wọ́n ra Rolls Royce fún yín ẹ wá kó àwọn brothers wa síwájú àtẹ̀gbẹ́ àtẹ̀yìn Rolls Royce yẹn wọ́n sá tẹ̀lé wọn ẹ ti sọ àwọn ọmọ ọlọ́mọ lórí burúkú àwọn ọmọ tó lọ léèwé ju àwọn ọmọ yín lọ ẹ ní sóríire àwọn ọmọ yóò ní so èsóre fún yín gbogbo eyín ọ̀kan yín Elédùmarè ó mọ̀ bá wa kan ẹ̀yin bàbá òṣì ẹ̀yin bàbá olórí burúkú yìí ẹ káwọn ọmọ ti yín ẹ kó wọn lọ sábúrọ̀dì wọn lọ sí skul ẹ dẹ̀ ṣiṣẹ́ ẹ níṣẹ́ lọ́wọ́ ẹ ṣiṣẹ́ ẹ ṣàbọ̀ ẹ kọ́ṣẹ́ ẹ dẹ̀ rí owó yẹn fi ráwọn ọmọ yín àwọn ọmọ yẹn ò ní dìrú dìgbà fún yín bẹ́ẹ̀ ni ẹ wo gbogbo nǹkan tẹ́ fi owó wa ẹ wo gbogbo nǹkan tẹ́ fi owó wa dè mọ́lẹ̀ tẹ́lẹ̀ kó sílẹ̀ fáwọn ọmọ yìí ìyẹn táwọn ọmọ yẹn bá dàgbà wọn ò ní dín kankan fún yín ẹ jọ mọ̀ ṣí òfò ni ẹ mọ̀ gbéra yín gbìn ni ẹ̀yin olùlọ́sọ lórí burúkú àtòkò wa balẹ̀ jẹ́ wọ́n mọ̀ dárúkọ yín níbòmí lẹ́yìn wọ́ọ̀lá Nàìjíríà yóò di orúkọ ìwọ̀ ní ilẹ̀ Yorùbá àwọn orúkọ yóò mọ̀ di ìwọ̀ ìdílé yóò mọ̀ di ìparun bẹ́ẹ̀ ni àkọ́lé ètò ọ̀rọ̀ báìbù yín náà ni pé gbogbo ẹni tó bá lọ́lọ́ ń pè tó tí ìṣòwò Ọlọ́run lòún pè irú nǹkan báyìí yóò mọ̀ ṣẹlẹ̀ sí wọn ó lẹ́mọ̀ ẹ mọ̀ káàkùnrin tó wà ní Bíbélì yín èmi kọ́ mo sọ. àwọn ọmọ tó yẹ kẹ́ ẹ fi owó yẹn rescue lánàá àwọn náà wà available fún Boko Haram àti terrorism lẹ́ni tí wọ́n wá ń pa wá nìfọ̀n náà fọṣù ó kàn dùn mí báwọn yẹn náà mọ̀nà ọ̀dọ̀ yín ni torí ẹ̀yin ló yẹ ká fi ṣe classic example ṣùgbọ́n àwọn bèbèrè tó ń san owó yẹn fún yín náà àwọn náà ń padà nù ṣé kò sí rí ìdímù ní Kwara kò sí ṣẹlẹ̀ ní Kwara kò sí sí àlẹ́sì ní Kwara mo béèrè ni kò sí Anglican kò sí Methodist níbẹ̀ kò sí CAC níbẹ̀ ṣùgbọ́n ẹ̀yin olórí burúkú tẹ́ ẹ jẹ́ gbogbo olórí àwọn ẹ̀sìn yìí ẹ lè sọ kankan ẹ̀yin olóṣù olórí burúkú yìí àwọn tó wà lábẹ́ yín tó ń sponsor yín náà ní ikú òjijì ń padànù Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kẹ́ni tó gbọ̀ngbọ́n ó rẹ́sẹ̀ wèrè òbúṣogbo ìjọ ló tó fẹ́ rí tọ́lọ́gbọ́n. òótọ́ ló sọ. àwọn Sàmójó ẹ̀bá Francis Sàmójó tí ó kàwé tí ó kàbọ̀ tí ó kọ́ṣẹ́ wọ́n ń lo bọ́dígàdì mọ́ yín lára wọ́n máa wá sí program ẹ̀ máa kúnlẹ̀ ẹ̀ máa dọ̀bálẹ̀ lábẹ́ ẹrú àwọn olùsí rádaràdà tí yóò ní da gbogbo ẹ̀yin tẹ̀ ẹ̀lẹ́dẹ́tì rádaràdà ní society wa ayé yín máa bàjẹ́ tọmọtọmọ ká máa gbé yín lé tọmọtọmọ torí tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn Ọlọ́run ló pè wọ́n kò ní dá fún yín kò ní dá fọ́lọ́run tó pè yín ẹ̀yin olùlọ́sọ lórí burúkú gbogbo ẹ̀yin tẹ̀ wà lábẹ́ lọ́dà wọn tẹ̀ máa lọ fún program àlọ́dẹ ẹ̀ mọ̀ lọ tẹ̀ ẹ̀yìn délé pé ẹ̀ mọ̀ lọ tí wọ́n mọ̀ gbẹ̀yìn yín ẹ̀yin olùlọ́sọ lórí burúkú ẹ̀ mọ̀ tẹ̀lé wọn bọ̀ torí àwọn tó ti wà láìpẹ́tẹ̀jì káyé wá lè dá sẹ́káyé àwọn ọmọ wa lè dá á mọ̀ tẹ̀sí yín lójú ẹ̀yin olùlọ́sọ lórí burúkú àwọn kan tó wá lórí láyà wọn máa wá ṣe kọ́mẹ́ǹtì sọ́ndà pósì wa God will forgive you kò ní dá fún yín ẹ̀ ní sóríire àtẹ̀yìn àtàwọn tẹ̀ wọ́n ń sọ̀pọ̀tì lórí péjì wa ẹ̀yin olùlọ́sọ rádaràdà yìí. Naked people have. tó jẹ́ pé owó yín náà fi ń dókò káàkiri kí irú Àgbàlá Gabriel máa lóhun ní acres of land ó wá ń tún ta ó lóhun ń gba owó lọ́wọ́ yóò fi ń kọ fáwọn èèyàn nígbà táwọn èèyàn ìdáwó máa ń sọ ṣé kò fẹ́ ta lè mú ìdí kíró olórí burúkú Àgbàlá Gabriel àlẹ́jẹ́lì kó mọ lóhun fẹ́ fi 3 million fi da omi sórí òbò kó lè gbẹlẹ̀ tútù ayé ẹ̀ ò ní dáwó ò ní rí bá ti ṣe òní rọ́nà gbígbà wà á tẹ́gbẹ̀yìn ayé ẹ̀yìn ẹ̀wẹ̀ ní kẹ́hìn sí àwùjọ ṣé bẹ́ẹ̀ gbọ́ fẹ́ sọ tìyẹn tí ó máa yá àlẹ́jì wọ́n ní orogún kọ́kọ́ gba 3 million kó kọ́kọ́ fẹ́ fi ṣe foreplay fún yàyẹ òun fi ìwọ mọ̀ràn dínà ó fẹ́ fi 3 million ó fẹ́ fi ṣe foreplay sóbò olóbò ìwọ kan jákujáku Àgbàlá Gabriel àwa wíta ìlú fẹ́ kó òróró àtòmí lọ́fẹ̀ẹ́ lófò lọ fún wọn ní UK òróró tí ò ṣiṣẹ́ nídìílé bàbá àtìyá ẹ̀ ẹ̀yin olùlọ́sọ lórí burúkú oní pátá tẹ̀ ń sọ̀pọ̀tì wà rádaràdà ní society wa Nàìjíríà tẹ̀ bá foundation tí wọ́n fi wà lé lórí jẹ́ ayé yín máa bàjẹ́ tọmọtọmọ ni. gbàmù. gbàgán. wọ́n ní value fara wọn. tọ́lọ́ ní problem kékeré ẹ̀jẹ̀ kí n kọ́kọ́ fi dání síwájú náà 3 million naira owó ẹ̀yin tẹ̀ wà lábúròdì tẹ̀ ń ṣiṣẹ́ ní òtútù. owó yín ni. àdìtọ́ bá àlẹ́jì pé Sàmójó náà ṣe báyìí ọ̀hún Táíwò Òjó ṣe báyìí ọ̀hún Pàfàsì ṣe báyìí lẹ́fìsì Ọ̀dẹ́kúnlẹ̀ Pàfàsì tiẹ̀ náà ń bọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tiẹ̀ náà ń bọ̀ torí mi ìgbúrò ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta ṣé bóun fún mi lésì tẹ́lẹ̀ olùlọ́sọ lórí burúkú ṣé bóun fún mi lésì tẹ́lẹ̀ ó bá fún mi lésì sí
kíṣẹ́ lè tètè yá olórí burúkú sọ fáwọn èèyàn pé fibroid is fine boy ẹ̀yin olùsí ọmọ ọ̀ràn kìnnà amẹ́ni ọ̀fìn lẹ́ni fídíò Táíwò Òjó lẹ́nu tó mẹ́ta níbi tó ti nàrétì ìgbà tíyàwó ẹ̀ṣẹ̀ bímọ nígbà tó lọ sí sùkúl báwo ló ṣe fẹ́ mọ importance medical doctor wọ́n bẹ̀ deliver ọmọ tán wọ́n ní kó lọ san 150,000 Táíwò Òjó sọ bẹ́ẹ̀ kó òun sọ fún doctor pé sórí ẹ̀ burú ni ẹ̀yin olùsí olórí burúkú tí náà ọmọ máa jó ẹ wà lẹ́yìn ẹ̀ sọ wípé ẹ ṣe ẹ̀rẹ́rìn òun sọ fún medical doctor tẹ́ẹ̀yìn níran yín wípé tí olórí burúkú ni kó ń béèrè 150,000 tí o Táíwò Òjó bá lọ sí school tó bá study even common Yorùbá tó study agriculture and forestry kò ní mọ nǹkan tí medical doctors go through kan tó di doctor. ẹ lọ gbọ́ mo ní fídíò yẹn máa ṣí àìpẹ̀lú yín kẹ́ ẹ̀ wò bóyá ṣì nọ́mà Nàìjíríà. ló lè fẹ́ sọ o wá ná delivery charges olóò ná delivery charges. ẹ̀yin tẹ̀lé lórí yín pé ẹ̀wà bẹ̀ lẹ́yìn ọmọ yín jẹ́ medical doctors tí wọ́n bá fi rú ẹ̀ lọ́mọ yín ṣe inú yín máa dùn tí ọmọ yẹn máa lè bọ́ ní ẹ̀yin ìyá tẹ̀wà bẹ̀ ẹ̀yin ìyá òṣè ní ìyá àjà tẹ̀wà lẹ́yìn wọn. ẹ lọ gbọ́ fídíò ẹ̀ tẹ́ bá fẹ́ fídíò ẹ̀ mo lè bá yín post ẹ̀ mo tẹ̀ máa post ẹ̀ mọ́ wọ̀rí. bọ́ọ̀ ṣe wá kúrò lọ́sítù ẹnìkan wá pé àwọn apàdé ní wòrò níbi tantalizer wọ́n wá fún ní 5,000 choppers òun ò ní kẹ́ mọ́wọ́ wá alẹ́ ní kí mọ́wọ́ wá ẹnìkan tó fún ní $10,000 kìnnìkan ẹ̀yin olórí burúkú wà bẹ́ẹ̀ wọ́n fi testimony rọ òṣì wọ́n fi ń dẹ́yìn mọ́lẹ̀ ẹ̀yin náà wá ní tiẹ̀ tó máa fi £5,000. òun wá padà lọ́gbà tó ìwọ̀n kúkú mọ owó òun wá ṣẹ́ owó yẹn òun wá débẹ̀ òun wá ní ìlú lówó yín kìnnìkan ẹ̀yin nọ́ọ̀sì mélòó lẹ wà lẹ́nu iṣẹ́ àwọn 6 òun wá fún wọn lówó ẹni tí ò ṣiṣẹ́ ìwọ tó ń ṣiṣẹ́ ṣe orí owó olówó delivery sọ fún ìyàwó ẹ̀ mo tún sọ lẹ̀ àti gbogbo ẹ̀yin tẹ̀ ń solidify rádaràda nínú ní generation wa ní nation wa ayé yìí ò ní dá ẹ mọ sọmọ nù ẹ mọ rọmọ gbé sọnù bíbí ni ẹ̀yin olùṣọ́ lórí burúkú yìí ẹ jẹ́ ju fídíò yẹn kẹrì mo ń sọ̀rọ̀ Táíwò ìjẹyìn kan sọ torí pé mo praise ẹ kékeré bó tiẹ̀ lè so tọrọ díẹ̀ ẹ̀yin olórí burúkú sọ pé he has always been saying it he is the only true man of God ẹ̀yin olóṣì burúkú tá a bá tún sọ̀rọ̀ Adébóyè náà he is the only true man of God tá a bá jẹ́ man of God who are you man of the devil. ẹ lọ bèrè lọ́wọ́ àwọn medical students nǹkan tó ju wọ́n rí náà. bàbá máa mọ̀ kó tó di àsìkò tí màá ṣe torí wípé tí bá mọ jáde lọ́la àwọn tí mo tún fẹ́ jù síta díẹ̀ ó tún lẹ́tìkẹ́ díẹ̀. Facebook family ẹ jẹ́ kí n mọ̀ kí ni pé ó dàrọ̀ ẹ̀kú àná. ọ̀rọ̀ la gbọ́ yẹn lẹ́nu Mr. Rotimi Darling àṣírí láti gbọ́ yẹn gbogbo igi tó ń wò mí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí mo bẹ̀ yín ni ẹ bá mi share fídíò yìí kẹ́dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV mo dẹ̀ fẹ́ kẹ́ fi èrò kan yín hàn lábẹ́ comment section kí lẹ rí sí kí lẹ gbọ́ sí kí lẹ yín rò sí gbogbo ẹ̀yin tẹ́ wà ní ṣọ́ọ̀ṣì Pastor Ṣẹ́gun Adébáyọ̀ tẹ́ bá come across fídíò yìí mo fẹ́ kí ẹ̀yin náà kẹ́ comment ẹ jẹ́ ká yọ ti ìlara kó ẹ jẹ́ ká yọ ti pastor wa ní kíní kọ̀ọ̀kan ẹ jẹ́ ká yọ yẹn kó ẹ jẹ́ ká sọ the reality ni mo fẹ́ ká face báyìí so ẹ bá mi share fídíò yìí mo tún padà bọ̀ ire o.